Africa Content TV. Ìjọba gómìnà ìjọba olúmọ̀dì máa ń sábà bàbá wa bá fi ìwò ọmọ àjọ bá fi ìwò ọmọ àjọ onígbà ìwò ọmọ àjọ gbogbo ìdájọ́ gbogbo ìdájọ́ kí ló ń jẹ àjọ àjọ ìwò ọ̀sẹ̀ àjọ ìwò ọmọ kí ló ń jẹ àjọ àjọ ìwò.
ṣáná alága ìsànà àgbàdá ẹrẹsẹrẹ wa ìlú ní ìpínlẹ̀ òṣètò mi ní ìpínlẹ̀ àwọn ìsànà ṣáná ọ̀gá pátápátá. Ọ̀làjú àṣẹwọ̀